òjò àdúrà ló ń rọ̀ yìí o ní kẹ̀tíkẹ̀tí sórí tani orí Alhaji Mustapha Adékúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Ṣẹ́gò ni alága àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó. Ta ló wá di bàbá aládùúrà ọ̀sán gan o? Ajíbádé Idris Ògúnsanwó ni ọ̀kan gbòógì lára àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó tó tún jẹ́ ọ̀kan lára àwọn alátìlẹyìn Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gò. Ó ṣàdúrà ilẹ̀kùn, ó ṣàdúrà ilẹ̀ rẹ̀, ó tún ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan. Ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn láyé ìjọba Alhaji Mustapha Ṣẹ́gò yàtọ̀ sí báwọn ṣe ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ o láyé ìjọba àná táwọn ń ṣiṣẹ́ táwọn dàbí aláìmọ̀ ṣe. Kódà ó ṣe àtọ́ka sí i pé fún ìgbà àkọ́kọ́ fún ọdún tó ti pẹ́ ó ní àwọn ṣe ọdún kérésì àti ọdún ńlá láláì jẹ́ pé àwọn yáwó, ó ní owó àwọn làwọn fi ṣe ọdún náà. Ó tún sọ̀rọ̀ nípa pé ọ̀pọ̀lọpọ̀ owó táwọn máa ń san tíjọba àná ò ní káwọn mú wá pẹ̀lú tipátìkúùkù. Ó ní gbogbo eléyìí ni ìjọba Adékúnlé Ṣẹ́gò ló ti kásẹ̀ kúrò lórí ẹ̀ tí ò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn ti ń gbé nǹkan re ṣe láyé ìjọba Adékúnlé Ṣẹ́gò láwọn nǹkan táwọn ò rí ṣe nínú ìjọba àná. Kódà ó ṣe àtọ́ka sí pé òun gán ti fẹ́ ta lé òun o. Ó ní ṣùgbọ́n láyé ìjọba Adékúnlé Ṣẹ́gò òun nígbàgbọ́ pé òun ó parí ilé náà ni o. Ó ní ìjọba Adékúnlé Ṣẹ́gò ó ní afúnijẹ tó tún fúnni ta ni o. Ó ní yàtọ̀ sí ìjọba àná tó jẹ́ pé ìnákùná ìná àpà ni wọ́n ń ná. Ó ṣàdúrà ilẹ̀kùn, ó ní ẹni bá ń rokúrò Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gò ó lẹ́ni ẹ lọ wò wá ní o. Ẹ jẹ́ gbọ́ nǹkan tó sọ, ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ bọ́, ẹ jẹ́ gbọ́ nǹkan tó sọ nínú fọ́nrán yìí. Of national progress. Ẹ káàárọ̀ okay everybody o, mo káwọn ìyá wa o, mo káwọn bàbá wa o, mo káwọn ẹ̀gbọ́n wa, mo káwọn àbúrò wa o. Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ láàárọ̀ yìí. Mo kàn fẹ́ ṣàdúrà fún Ṣẹ́gò ni. Kò sí nǹkan tí mo fẹ́ sọ. Mo kàn fẹ́ ṣàdúrà fún Ṣẹ́gò ni. Alhaji wa Mustapha Adékúnlé Ṣẹ́gò lágbára Ọlọ́run. Gbogbo ibi tẹ́ bá ti ń náwó sí báyìí, a máa dúró fún yín bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe rú tí àwa mẹ̀kúnnù nídìí iṣẹ́ yìí, Ọlọ́run á gbà fún yín lágbára Ọlọ́run. Gbogbo kíbi tẹ́ bá dé lágbára Ọlọ́run, ẹ máa bá àánú pàdé ní lágbára Ọlọ́run. Ìwú yín ni máa ń tọrọ lágbára Ọlọ́run. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o. Èmi ò rí wélé rí láyé mi rí o. Iṣẹ́ ya dẹ̀ ṣiṣẹ́ wọ́n dẹ̀ náà mọ̀ ọ́ ṣe. Ẹ̀dẹ̀ dé di iṣẹ́ náà ló dẹ̀ ń di pé àná ọba mú báyìí. Bàbá ilé mi mo ṣe gbá padà báyìí ni. Àsìkò yín dẹ̀ máa parí ẹ̀ lágbára Ọlọ́run. Èmi ò rí iṣẹ́ báyìí láyé mi rí. Àsìkò yín la ṣe ọdún tá a lọ yáwó lọ́wọ́ anybody rárá. Àsìkò yìí ni wọn ò ní wá lára rárá. Wípé ọ̀yá ẹ̀ máa ṣe kinní kan, ẹ̀ máa sanwó kinní kan. Àsìkò yìí náà mo kọ́ rí wẹ́ẹ̀rì. Bàbá ibi tẹ́ ti mọ iṣẹ́ yìí, tẹ́ ti kọ́ iṣẹ́ yìí, làákàyè yín ò lè parẹ́ láyéláyé. Ọ̀tún ń jẹ òsì ń jẹ, ẹ wá ní ká má ṣàdúrà fún yín. Àdúrà ńlá lè máa ṣe fún yín. Ibikíbi tí bá ti ń jí báyìí máa ṣàdúrà fún yín ni. Torí bí 400 years ń sìn, mo ò tẹ̀ rí síra mi rò rárá. Ilé ẹyẹ kan tí mo tún ní mo fẹ́ lọ tà tẹ́lẹ̀ ni ìyàwó mi ló jẹ́ kí n tà. Àsìkò tí gbogbo kan dẹ̀ ń dún bó ibà yín tọrọ lágbára Ọlọ́run. Àwọn ọmọ yín lágbára Ọlọ́run, ibi gíga Ọlọ́run máa bá gbé wọn dé báyìí lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń ro pé káà náà rún àwọn ọmọ wa náà lọ skul, káwọn ọmọ tàwa náà kàwé, lágbára Ọlọ́run. Nǹkan ò lè dí àwọn ọmọ yín lọ́nà lágbára Ọlọ́run. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ yìí. Ọlọ́run á gbà fún yín lágbára Ọlọ́run. Ẹni bá robi ròyìn bí Adébóntọ̀ ń wo because owó wọn tí mò ń tọrọ lẹ́yìn rí ṣe fún wa báyìí. Àná ọba rẹ̀ mú, àná ọba mú. Ẹ̀wọ̀n ni ká má ṣàdúrà fún yín. Bàbá ẹ̀dá tí ẹ̀yin tèmi mọ̀ Alhaji Mustapha Ṣẹ́gò. Ẹ̀yin oníṣẹ́ ìdá tó ń fọ́n owó káàkiri. But ẹ fẹ́ kọ́ àwọn èèyàn bọ́yìn pa oúnjẹ, bọ́yìn máa jẹun, ẹ máa ń kọ́ àwọn èèyàn ṣẹ́ yẹn ni. Bí mi ṣe rọ́rọ̀ tí yín yẹn lágbára Ọlọ́run bẹ́ẹ̀ yín kọ́ wa náà lágbára Ọlọ́run, a máa mọ̀ sí ni. A máa mọ̀ sí ni. Ẹ tó bá rokúrò yìí,
aṣáájú yín kú lágbára Ọlọ́run àdúrà náà ni wọ́n máa ṣe fún yín bá ti ń jí láàárọ̀ báyìí Alhaji Mustapha Sego orúkọ yín ni tí bá ń jáde lọ́sàn-án báyìí orúkọ yín máa dárúkọ bá ń jáde lálẹ́ báyìí orúkọ yín máa dárúkọ because ẹ wo pé àwa tá à ń ṣe wàhálà ní òòrùn tá à ń jẹ wàhálà ní òjò bàbá ẹ kọ́kọ́ rí tiwa rù ná ẹ lọ wo ṣéètì ń sìn gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣàdúrà fún yín ni ó ní 25,000 ó ní 100,000 bàbá ilé yóò lè dàrú ọ̀nà yóò lè bàjẹ́ o mo dúpẹ́ gan o. àdúrà yóò wá pọ̀ jù wọ́n lẹ́yìn tó bá ṣe rere wọ́n lọ́mọ ará yóò máa ṣàdúrà fún un. ó dàbí ẹni pé ìṣèjọba Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gò ó jẹ́ wọn lọ́wọ́ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ló ń ṣàdúrà tí wọ́n dẹ̀ ń jáde tán láti ṣàdúrà fàlàjì Ṣẹ́gò ṣẹ́gbọ́n kan tí Ajíbádé Idris Ògúnsanwó náà ń sọ àdúrà pọ̀ kí wá làwọn èèyàn wá ń sọ ẹjá lọ sí comment section olówó làgbà Abíọ́dún kí ló sọ ó ní wáò àdúrà yóò wá pọ̀ jù ó ní àdúrà yóò gbà ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alátìlẹyìn Alhaji Mustapha Ṣẹ́gò ẹ̀yin náà máa ṣe bí wọ́n ṣe ń ṣe o ẹlòmíì ló tó sọ̀rọ̀ yìí o Ayétòrò Saheed àti Isiaka Yekin àwọn kan ṣe àmì ní o wọn ládùúrà ó gbà o kí ni Bámidélé Tọ̀yìbù sọ ó ní one boss man ẹ máa bá wa wo fídíò yìí ẹ máa share ẹ máa like ẹ máa tẹ̀lé wa lọ ẹ máa tẹ̀lé wa bọ̀ ṣé ẹ mọ̀ pé ní Dígí Naija a ò ní já yín kulẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè wa.